can't work now. Kill him by me, sorry. No. Who wants to be cheated? Hold on. Sorry, OTG. Uncle, ẹ jọ̀ọ́ kí lẹ ṣiṣẹ́ lórí system the time. Má dá àwọn people yìí lóhùn náà. Mo sọ fún ẹ contract yẹn. Contract okay fine, wọ́n ti approve ẹ̀ àti submit a fresh proposal. Now wọ́n ní okay fine o, nísìnyí tó ti approve ọ̀ ní pé kí a mú invoice wa. Our partnering company, àwọn máa prepare invoice, báwo figure tẹ̀mí ń wò lórí invoice. This can't work now. This can't work. I need to sort this. Olatunji, iṣẹ́ ìlú ṣe lọ látàárọ̀. Ó dé late, ó tún dé nìyẹn. Ó tún gbé system, orí system ló tún wà títí show wa gọwọ́ ẹ̀ ní past 12. Aago mélòó ló fẹ́ sùn tó bá dé ìyàwó aṣọ kó fẹ́ kúrò ní 7 a.m. See, the thing is this. I need to handle this now because me, if I cheat company, it's not going to work. I've got bills to pay. I mean, okay, one more continue. See, mo bá sort kini ìtàn then it's going to be very easy for me to sell as request. But babes, mo bọ́ ṣe ni pé ṣé mo lè sáré edit nǹkankan lórí kíní ẹ̀ kí n lè push it at once. Babes. You can say. pé inú ẹ̀gbin làwa ti ń jẹ láti mú láti ṣe gbogbo ayé wa ṣá. àmọ́ mo ní wọ́n nìkan fún yín o ẹ jẹ́ kí orí yín máa pé o. mo understand wípé ẹ̀yin tẹ́ tún ṣiṣẹ́ kí ni ẹ tún ṣiṣẹ́ ilé kò sí yẹn mọ́ lágbègbè yìí o mo ò fẹ́ ṣẹ́ ilé mọ́ benzema skelewu ẹ ti ń roko sétílé o ó ti ń affect àwọn onílé o mo ò dẹ̀ fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ yá mú ọwọ́ ọmọ yín kẹ́ ti bọ aṣọ. àwọn wíńdò kéékèèké yẹn èmi ò ń yabẹ̀ mọ́ mo ti kọjá lẹ́fù yẹn ajé ń gbọ́ tipẹ́. mo mọ̀ pé fi iṣẹ́ ẹ lẹ̀ àwọn ọmọ ẹ̀ tó kọ́ ńkọ́ àwọn ọmọ tí wọ́n fi ṣíbí mú fóònù ńkọ́ àwọn ọmọ tí wọ́n fi fẹ́ẹ̀kì tó fi ń ṣọ́kadà ńkọ́. màmá kò tiẹ̀ sí gbogbo yẹn mọ́ ẹni tó bá sì mọ̀ pé ṣé orí bọ́lá yìí ò pe òun kó fi bọ́lẹ̀ fún akójẹ́ ká gbádùn náà. òun lẹ ti gbọ́ yẹn òun nìyẹn o. pèròpèrò wọ́n náà ó ti ná àwọn láńlọ́ọ̀dù bíi mẹ́ta tẹ gbé pẹ̀lú àwọn èrò yín rẹ̀ gbá tara wọn mo ò fẹ́ kó etí lé mọ́sẹ̀ bá fẹ́ lọ ẹ lọ síwájú iwájú tẹ̀dẹ̀ ń lọ ẹ má yá gègé o má dẹ̀ yá Mushin o àwọn oró ló wà ń bẹ̀ o bọ́ ẹ pọ̀ sókè rajà ó ti yé yín. àmọ́ àgbàlagbà àwọn nóbi so o kò rí bẹ́ẹ̀ rárá o. ò fẹ́ wèrè mọ́ o. ẹ̀yin bá jọ máa kí ní ẹjẹ lọ jagun táwa lé ní ẹ wá ń kólé lọ síta. yeye they no dey tell madman say rain dey fall o wọ́n sọ fún wèrè ipò òjò ń rọ̀ ẹ jẹ́ mọ̀ ẹ ṣe bó ṣe wù yín fúnra wa báyìí la máa mú yín a máa hand over yín fọlọ́pàá straight. bó ṣe máa jẹ́ gangan nìyẹn iṣẹ́ yẹn nìyẹn. ẹ lè wá bàbá iṣẹ́ bẹ́ẹ̀ bọ̀ ń jẹ́. yàrá sọ́ọ́lì o yàgbàlagbà àgbà yìí ìyàwó ẹ má máa pẹ́ pẹ́ ọ̀rọ̀ rẹ̀ fún wa mọ́. ẹ bá wa túṣu désàlẹ̀ kòkò yẹn gangan káwọn olórí burúkú tó lọ́rọ̀ yẹn lè máa gbọ́ torí pé kí ni àṣekúngọ́ ló máa lọ sẹ́wọ̀n rárẹ̀ o. ọ̀rọ̀ ẹ yé mi ó yé mi òun náà ni mo dẹ̀ ń bá wọn sọ. ọ máa ṣe
àṣẹ ló máa lọ ń ṣẹ̀wọ̀n ara ohun ẹ̀kọ́ lọ ṣe ni àbúlé burúkú lélẹ̀ ọgbẹ́ni bó ṣe ráwà yìí ṣàmà làwọn ń jẹ o ohun ẹ̀kọ́ lọ jẹ wà ní ohun ẹ̀kọ́ jẹ ni. àbórí ìwọ náà ti ń ṣe wípé ọ̀rọ̀ ti dáṣà ká lẹ́nu ìyá ẹ̀ ṣé ìyá ẹ̀ fẹ́ kí n nà ìyá ẹ̀ lóògùn. àyàlà oníbàjẹ́. ìyálà ìyá èmi kò fẹ́ dábàá yẹn pé bí a kà mú pàdé yẹn kà mú wá sí ìpamọ́ tó ti ń lọ fáàfáà jù ó yẹ yín. ìyálà ìyá èmi kò kó lẹ́sẹ̀ ọlọ́run. ìpàdé ìyálà ìyá yín wo náà mú lọ sí pamọ́. ọ̀rọ̀ tẹ́yìn sọ màá gbà ọmọ bọ́là gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látàárọ̀ ó dá lórí ìwọ náà nígà mọ nǹkan tó o ṣe o ó ti yí ẹ tẹ́ni tí bá ṣẹlẹ̀ mo ò ní sọ pé mo mọ̀ ẹ́ rí. àyálà mi ò mọ̀ ń pa ẹ̀ ọmọ bọ́là lèmi ò kí ń ṣe ọmọ olè tàbá ní ká sọ ìmọ̀ àwọn ọmọ ṣe máa sọ bọ́là dòwò máa sọ bọ́là dòwò bọ̀ tó bá ti dọ̀rọ̀ lèmi ò mọ̀ ń pa ẹ̀. ọ̀yà ẹ̀yin lè máa ká wa àǹtí. olórí burúkú ni ẹni. a máa sí sọ. ọmọ bọ́là òun ni mo ti já ẹ ó ti lọ bẹ́ẹ̀ yẹn ó ti yí ẹ. èso gbẹ́rù mi kọ́ olórí burúkú ni ẹni. níwájú àyàlà jésù bá ń gbẹ́nu ìyá lọ́bí sàwọn ẹbí ẹ̀ náà. ice water tútù ọ̀rọ̀ ọ̀hún lẹ ti gbọ́ yẹn àǹkárá yàtọ̀ sí lèsì o ẹ má lọ́ọ́ máa ṣe bí ìbàdàn lóṣogbo ó ti yé yín àìsùn là ń jà sun tójú bá dẹ̀ ti pọ́n láàmú rẹ̀ nìyẹn eléyìí inú yín tó bá wọn pé wòlé pọ̀ sókè rajà ó yá kó fi bílẹ̀ wọn. ohun yẹn lẹ ti gbọ́ yẹn. Délé lorúkọ mi mo ń bèrè yìí rẹ̀. láti bò. ẹ kàn sọ fún pé ọ̀rẹ́ ẹ̀ Délé. ń bọ̀. ẹ ṣe. ọ̀pọ̀ ẹ̀ tí lọ tó ṣe ọmọ ẹ̀ láìkí ó láìkí ẹ̀ kí lọ ṣe ń pè. ẹ rà sá. ẹnìkan ló ń béèrè ire mi dẹ́ta. láti. ó ní láti school. So I expect àlejò. You expect anything? ó lóò ti ń pe nọ́mbà ẹ̀ pé kò lọ something. That's okay. onídélé. Mọ́ọ̀lì. ó kúrú báyìí. You expect anything? Yọ máa pẹ́ o. wọ́n ní láti school ẹ̀ ẹ̀ lóun délé lọ́rẹ̀ ẹ̀. Hey, Iri, how are you?
ṣe ẹ gbówó wọlé mẹ́mi. Àgbówó wọlé àbẹ́yìn gbówó wọlé ni. Gbówó wọlé àbí kí ló tí wọ́n náà má máa ṣe báyìí náà kí ló tó máa pọ́nrọ́ mọ́ gbówó wọlé kí làwọn kan wá ṣe níbẹ̀ tèmi tá a bá ti rówó a máa pọ́ ọmọ fún ó wà ní ọdún ó wà ní ọdún fún àwọn ọdún. Inú ọdún nísàlẹ̀. Ìgbà tẹ́ ń bá mi sọ lẹ́ẹ̀kan yìí. Orí òde ìgbò ṣó mọ̀ pé ẹni tó bá parọ́ máa jalè. Òde òde ẹ̀ dá. Ṣé bó ti sọ pé àwọn apárí òkè ń parọ́ ni? Apárí ti ẹ̀ ń parọ́. Apárí jẹ́ ń gbẹ́yọ̀ kan jẹ́ ń gbẹ́yọ̀. Apárí ẹ̀ ń parọ́. Apárí ẹ̀ ń parọ́ lórí. Confirm, check out. That's the odds. Yes. Sorry, sir. Now, everybody lie down flat. Right head up. Ó lè wù ní ìjọba tí lọ tán ẹ lè pa ẹ pé mo kó ẹ fi àmì ẹ pọlọpàá kí lè lẹ́yìn padà wá báyìí bó ti yẹ ní. Yeah, I hear anything from there. I say, sir, thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you, God. mi jẹ lẹ́wọ́ àbí ṣé oríṣi tó wà lára pákó yìí má fi jáṣọ ìyá ìwádìí àbọ̀lọ́ ibùkú ní ìyá. ṣé òun bẹ ni àbó ń bẹbẹ èèyàn mélòó lọ pa lójú ìyá ẹ bí máa ti kíní ìbọn lọ́nà fún ọ̀ṣọ́fò ni. ìjọba kò wọ́n gbọ́n gan ni mi ní wá ọmọ yẹn gan tó yẹ kó ṣó yẹ kó máa yìí lágbo kan ọ̀sán gbádùn. mo kò máa bẹ́ẹ̀ ni àjàṣọ ìyá ẹ̀ wá lẹ̀ ọmọ wo. akọ̀wé ní ara yìí ìyá ẹ̀ fọwọ́ kábà ni. ọmọ wo. bẹ́ẹ̀ yà rẹ lọ́nà fún. ẹ ṣe ti bá mi gbà ẹ ṣe kóńdà. ẹni sùn ṣe ní kò sí nǹkan tá a mú wáyé kò sí nǹkan tá a máa mú lò Ọlọ́run ló fún wa Ọlọ́run ló gbà. náà ń kú fóònù mi ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. fóònù yìí ó ti lọ. gbọ́ pé irú tí yín báyìí ká máa sáré Ọlọ́run torí tí ò bá sí ròyìn àwa igọ̀ ó níbi tá a bá ti wà àwọn pé lọ́yọ́ tí mo dá ogun aláìlẹ̀ ẹ̀yin náà lẹ yọ mí mi bá ti máa jẹ wà báyìí. Ọlọ́run á nífẹ̀ẹ́ yìí náà bẹ́ẹ̀ ṣe ń pọ́n mi lé Ọlọ́run á bá mi pọ́n yín lé. Let me tell you something ṣé orí Yorùbá máa ń pòwe kan òun ló fi dá kẹ́dà máa ṣe rere láyé nítorí wípé Yorùbá ní ọmọ burúkú tẹ̀yìn ń wò yẹn
ó ní ọjọ́ tiẹ̀ náà lọ́tọ̀. àṣọ bàbá mi. tá a bá rírú yín báyìí tí ẹ jẹ́ ọmọ líle táwa bá fojú pa yín rẹ́ tá a bá ràn yín lọ́wọ́ irú èní tèmi náà nídìí help yín báwo mo ṣe fẹ́ rí yín lò. àṣọ. Now let's go to the business. I need your help, you guys. Help. Kí ni ẹ bàbá help wo lẹ need lọ wa tá lè ṣe fún yín. I want you guys to help me get a ball. I need ball. Bàbá ṣé bọ́ọ̀lù oníke ni ṣé bọ́ọ̀lù alágbọ̀n àbí fẹ́lẹ́lẹ̀ yìí tẹ́ bá fẹ́ nu méjèèjì àbí mẹ́tẹ̀ẹ̀ta là á máa fún yín. bóyá pa. ẹ̀yin guys ó yẹ kẹ́ ẹ ti já sí gbogbo level tí mò ń sọ fún yín. bàbá mi ẹ já wa tán yẹ ká mẹ́nu ẹ̀ gangan. ẹ kì í ṣọmọ bẹ́ẹ̀ nígboro. mo nídìí orí èèyàn tútù. My honourable ṣe rí àwọn tẹ̀ ń wò yìí akọ̀fojú jẹ̀kùn ní alẹ́ pẹ̀rùn jẹ bọ́ iṣẹ́ yẹn ó ní pàdé mi kan tí mo mọ̀ tó yẹ kó lè bá yín ṣe bàbá mi lè fún yín ló fó máa ṣe iṣẹ́ yẹn débi pé in fact ó máa ní ìtìpa ni ẹ má fọ. ẹ dẹ̀ make sure wípé bọ̀bọ̀ tí ẹ fẹ́ gbéṣẹ́ yìí fún ẹnu ẹ ṣe kí ni ẹnu ẹ bò. eléyìí ò kì í jábọ̀ kò ń ṣe owó tó wúrò rárá àìrú kù ni ẹ̀jẹ̀ wà lójú ẹ̀gàn bàbá mi lè ṣí fún yín. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ bá ẹ sọ gbogbo nǹkan tí mo sọ yìí fún tó bá ṣe 2 million naira dóde. 2 million naira. 2 million bàbá. bẹ́ẹ̀ ni mo sọ fún bàbá ó ti ṣe ọlọ́run ó ti ṣiṣẹ́ yẹn ọlọ́run alákọ̀á. àsìkò tẹ máa gbádùn mi lójúlẹ̀ ẹ̀yin gan ríra yín ẹ máa wúra yín pé sẹ́yìn náà lè dì báyìí níwọ̀n àgbà tẹ bá ti ṣe báyìí. My honourable tuali ó ti lọ ọlọ́run ọmọ ìyá mi gbé bọ́ọ̀dì My honourable èrè wo ló wà fún agbowókà lóde. èrè wo ló wà fún agbowókà. mo understand ẹ méjèèjì. bẹ́ẹ̀ ni bàbá like àwọn méjì mi dùn máa ń kí ló wà fáwọn méjì. ọ̀rọ̀ yín ti yé mi ẹ̀yin méjì ẹ fi ọkàn yín balẹ̀ mo fi ń fi àsìkò yìí dá yín lójú 1 million naira dóde yìí. 1 million naira. Ìkẹjà ẹ wọlé. mo máa tẹ̀lé síbẹ̀ yẹn sí. ẹ kò dúró kiri látàrí òjò. má fọ ọ̀nà. aláyé lónìí ẹ wọlé náà ìwọlé náà lónìí. ní àmọ́ tí ń bọ̀ ṣé àti mọ iye owó tó wà sọ́nà 35 èmi náà pẹ̀lú owó uber as usual má gbàgbé kó ra energy drink àti nǹkan tá máa ń kókò yẹn o máa ṣe dírẹ́bà ló ń sọ̀rọ̀ jàre ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù máa tó débẹ̀ máa tó débẹ̀. ẹgbọ́n ẹ̀rẹ̀ ní sori lè èmi ní dírẹ́fà. ẹjọ́ yìí ti ń pọ̀ jù. ta ni dírẹ́fà èmi dírẹ́fà ti tiẹ̀. ẹ bá a mú fóònù ọwọ́ ẹ bá a mú fóònù ọwọ́ ẹ. kí ló ṣẹlẹ̀ bá ti fẹ́ gba nọ́mbà mi wà ní òní gbé kí n mú fóònù wa kí ló ṣẹlẹ̀. ta ló ń gba nọ́mbà bọ̀lọ̀ bá ń gbé fóònù ọwọ́ ẹ̀ wọ́n sẹ́ni. àbọ̀dé ẹ̀ jí ni. àbọ̀dé ẹ̀ jà lọ. mo bá bu. mo bá dà. ẹ wọ ẹ wọ ṣẹ́wọ̀n ìbá jẹ́ kí ọ̀gbọ́n yìí. ó yẹ wọ́n dọ̀la yìí. ẹ kọ́ wọ́n dọ̀la yìí. ẹ kọ́ àwọn sí ẹ wọ́n dọ̀la yìí. tọ́wọ́ sí junction yẹn gọ́gọ́gọ́gọ́. ìdí kọ́nà ẹ̀ kò wọlé wọlé. àbọ̀dé mi kò yí. kí ló ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀? alájẹ ní sùúrù bọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ẹ kúrò jàre ẹ lọ jàre ẹ jẹ. wọ́n dúró náà ò tí ì lọ kankan sí. èwo ni kò tí ì lè lọ bí kankan aṣáà ti gbà kọ́ta fẹ́ gbà. wà á mú ní pàrọ̀ pẹ̀lú ilé náà má dà sí náà. wà á wọnú ẹ̀ wà ní sùúrù filẹ̀. wà ó ti ṣe wúbà àbí ọdẹ ẹ̀rọ lọ àbí máa wọ̀ máa wẹ̀ débẹ̀. àǹtí mi ni mo mú wá sọ́dọ̀ yìí lórí ọmọ àkọ́bí ọmọ wọn ọkùnrin
àti kékeré àti iléèwé àkọ́bẹ̀rẹ̀ ló ti ń fẹ́ wọ́ kódà tí bá ṣe ń sọ yìí ó ṣe ń ṣe bẹ́ẹ̀ mo ṣe ní ká sáwá báyìí kẹ́ ẹ gbà wá. ó ti kékeré bẹ̀rẹ̀ olè títí tó fi dàgbà alábọ̀rún ti fẹ́ máa dẹ̀wù náà. ó ti dẹ̀wù bàbá ó ti dẹ̀wù mọ́ wa lọ́hùn-ún ni mo ṣe tètè ní ká bọ́ta wá báyìí. ẹ kú abiyamọ ṣe ọ̀dà kò burú ntí ọba ti lé ọgbọ́dọ̀ máa wọ́bẹ̀ kí mọ́ ẹ bọ́ bí fàkàn ṣe wí ó ní ọkànràn ìkàn tó bá kàn gbogbo ayé ló máa gbọ́ ajá fún baálé ilé abo ọ̀pọ̀rọ̀ níkùn àpọ̀rọ̀ tí ń bẹ níkùn mi ń bọ̀ wá dire àpọ̀rọ̀ ẹ dàkún bàbá ọmọ tá à ń sọ yìí kọ́. ẹ wo bàbá èmi ò mọbi tó wà ó ti pẹ́ tí mo ti rí tí mo ti gbúrò ẹ̀ tó látìgbà tèmi àti ẹ̀ ti ní ibi ìgbọ́n mi sí omi ètò tó ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wa tó ló kálukú dẹ̀ bá tiẹ̀ lọ àti gbà yẹn ni mi ti gbúrò ẹ̀ mọ̀ èmi dẹ̀ káwọn ọmọ mi kúrò mbẹ̀ mo dẹ̀ ti sọ́njọ́ ẹ̀ mọ́ búra pé mo ṣe ń kúrò mbẹ̀ kò ní sí nǹkan kan tó máa dé mi àti ẹ̀pọ̀ mọ́ lórí ilẹ̀ àlàyé. áwò ẹ̀yin obìnrin èmi ló dé tẹ̀ mọ́ ń bínú àbí ó dì báyìí gan sẹ́yìn ọmọ pé òwò tí ọmọ bá ti wọ̀ òkúta ti wọ̀ ni. bàbá ọ̀nà míì tẹ́ bá lè bá wa gbé gbà òun ni kẹ́ bá wa gbé gbà a lè rí bàbá ẹ̀. pípa a lè rí bàbá ọmọ náà. a lè rí. ọ̀dà kò burú. arábìnrin ojú mi wò ojú báyìí òun lọ̀rọ̀ wà ìwòrì méjì ohun ọba dìjọ wò báyìí gúngún ní gún ẹni ajá bá bára ṣáájú òní ń bára ilé adé fún ojúrò ń pé tí ń ṣe yèyé wò gbè. ẹ dákun ọmọ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀yọ́ ọmọ ọdún mélòó ni. ọmọ ọdún 18 ni 18. 18? bẹ́ẹ̀ni. ó ti dàgbà. bẹ́ẹ̀ni bàbá. ti dàgbà. ọmọ yín ò ní dìgárà ọlọ́sà. ẹni ṣẹ́gun sí ní jẹ́ wọ́n bẹ̀ yín tẹ́tọ́ náà lẹ́jẹ̀rẹ̀ rẹ̀. ẹ kú àbíamọ ṣe. ẹ wò á gbọ́dọ̀ gbọ́ búburú kan lẹ́nu abọ́ rẹ̀ ọ̀nà àbáyọ ti wà. asúnkẹ́rẹ́ wọgbó arìnkẹ́rẹ́ wọ̀dà lórúkọ tán pa lásùn bẹ̀rẹ̀ sẹ́rítọ́ ẹ bá ti délé tọmọ náà bá ti sùn lálẹ́ ẹ wá bá mi lọ síwájú rẹ̀ irun orí rẹ̀ wájú ẹ bá mi gé ẹ mọ̀ pé wájú báyìí lọ káńfọ̀rọ̀ sí ti fi ń pa ni ẹ tún bọ́ sí pàkọ́ rẹ̀ irun ẹ̀yìn rẹ̀ ẹ tún bá mi gé ẹ̀yìn báyìí làkèké ń foró sí ti fi ń pa nìyàn ẹ wá bọ́ síbi apá ọ̀tún irun rẹ̀ ẹ bá mi gé báwọn náà ẹ tún bọ́ síbi apá òsì ẹ bá mi gé ẹ mọ̀ pé erigun mẹ́rin láyé ni gbogbo olè tí ọmọ ọjà káàkiri gbogbo erigun mẹ́rin ayé òun lẹ ti gé òun tó bá wá di àfẹ̀mọ́jú ní kùtù háì ẹ wo ẹgbẹ́ mi tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹgbọ́n mi tí inú báyìí òun lẹ́jọ́ ń lò láfẹ̀mọ́jú ní kùtù háì ìka tó bá kọ́kọ́ ṣe ìmí àṣùbà ẹ̀rọ bá ń kọ́ díẹ̀ kó lé ẹ̀ bá ń kọ́ wá ẹ̀ máa kó gbogbo ẹ̀ máa kó bọ̀ wá dọ̀ mí. kí n kọ́ ibẹ̀. tẹ́ bá ti wá kó dé kí ni. tí n bá ti má tare tí mo jó mọ́ ìbòjú mi mo fi kún ẹ ti sùn tí n bá ti wá mẹ́wé ìjókòó jẹ́ tí mo dà pọ̀ tí mo wá mú rẹ̀kùrẹ̀kù tí ètàn kọ́kọ́ jó ojú ọ̀nà tí mo papọ̀ tí mo wá jó papọ̀ tí mo parí sẹ́sì tí mo wá gbé fún yín tẹ́ lọ rèé lò fọ́mọ náà. ẹ wò ibi a bá fiyọ̀ sí báyìí bẹ́ẹ̀ ní domi sí kẹ́ ẹ gbé góòlù kalẹ̀ báyìí tó kọ́gọ́rùn kò ní gbé ọ̀rọ̀ lè ti di àgbàdo tó wà nínú ògò ó ti dàbò mọ́jú fẹ́ díẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. òun mọ̀ mí o tẹ́yìn ọba mọ̀ mí oògùn tí ń bá sà tí ò bá jẹ ewé rẹ̀ lókù kan akọkọ ríkọ ni mí ọmọ èsè tí ń ṣe ni ìdílé anígilájẹ mi wá já mọ́ gàdá já mọ́ wẹ̀rẹ̀ yíyẹ ìṣà ẹ wò mí. kí ni ẹsẹ̀ mi ò ṣe ní yájú tiẹ̀ lọ àbí ògbó kàtìkàtì tí babaláwo yẹn sọ ni kí n lọ gérun orí ọmọ mi wá àti ìgbọ̀nsẹ̀ tó kọ́kọ́ ṣe láàárọ̀ kí n bu kínkínní wá bẹ̀ láti fi ṣe kíni náà. ó fẹ́ fi ṣiṣẹ́ fún náà ni wọ́n náà máa fi ṣiṣẹ́ fún wọn máa fi yọ lólè ojú. alọ́mọ ń jalè
ẹ lè fẹ́ yọ olè ojú ẹ̀ ẹni ká lọ mú gbọ̀nsẹ̀ wá kí ló fà ìgbọ̀nsẹ̀ àti irun orí tí o bá ti ṣe pé èròjà oògùn owó nìyẹn ṣé ìwọ mọ̀ pé èròjà oògùn owó ló ń béèrè yẹn ni ó dá mi lójú pé kọ́sítọ́mù ẹ̀kan tí wọ́n ẹni tó fẹ́ fi ṣe oògùn owó wọn ò tí ì rí ọwọ́ òpin avenue tó dá lélẹ̀ láti rí èèyàn kan lò torí èmi máa ń gbọ́ tó máa ń ní wọ́n fẹ́ yọ olè ojú ọmọ wọn máa ń jẹ́wé àtẹ̀gbòpọ̀ wọ́n máa ń pò mọ́ àwọn kọ̀ọ̀kan wọ́n máa ní kọ́mọ yẹn gbé mu àbí kó fi wẹ̀ kí wàá lábọ̀rọ̀ gẹrun orí kí lábọ̀rọ̀ gbégbọ̀nsẹ̀ wá lẹ́lẹ́sù pé a fẹ́ yọ olè lójú ọmọ. àǹtí mi tí èèyàn ò bá ra irọ́ kò ní ra òtítọ́. irọ́ gidi tó jìnnà sóòótọ́ òun lélẹ̀ ní ìdẹ̀ níra. eléyìí tẹ́ ẹ gba bàbá yẹn gbọ́ sí kí la fẹ́ ṣe. má wọrí ṣoré mi àti wàhálà mi ṣáàfin mi sílẹ̀ èmi mọ̀ pọ́lọ́ tí mo sì ń kó sùn ojú òde ni tí mi lórí ọ̀rọ̀ Túndé màá rọ́nà àbáyọ lágbára Ọlọ́run àdúrà mi ni màá tẹra mọ́ kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ. àǹtí mi wá ṣe fẹ́ gbọ́ ẹ tètè dá Túndé padà lọ fún bàbá ẹ ṣe ti gbọ́ kí bàbá Túndé mójútó Túndé. ó ti yé mi ẹjọ́ ẹ̀kọ́ ṣebí mi tí mo ní kó máa mú mi kiri ni ká ní mo mọ̀ pọ́pọ́lọ́ ẹ ti dọ̀bálẹ̀ ni mi ní kó mú mi lọ síbì kan ó yẹ kí mi gangan tú èrò ara mi pa kí mo kọ́ mi fẹ́ ṣe tó ara mi. ìwọ ọkọ ló ń ṣe bálabàlà ń bẹ̀ ṣálàbà ni ẹ àbí labalábá ni ẹ kàn ń ṣe kàn mọ̀ ó kàn ń jáde tán àbó òrí bóyá ń jáde tán. àyàlà ojú ẹ̀ kálé ó káko bí wọ́n ní kí n ṣètọ́jú owó yẹn sọ́wọ́ nù ni Ọlọ́run. àṣẹ ó kárìn. àṣẹ mi ó mọ rí ìtọ́ yẹn ń pè mí ní àyàlà ó gbọ́. mama ẹ má jà lóhùn. ọmọ tó ti pẹ́ nu bólà tó jẹun nu bólà mọ́mí nu bólà wọṣọ nu bólà jẹun nu bólà nu bólà Ọlọ́run. amárùn ti àyàlà ọgbẹ́ni. wá sọ̀rọ̀ last week yẹn fún yín owó yẹn ó fẹ́ ká sára. mọ́mọ́ Ọlọ́run àwọn ọjọ́ ti wọnú bólà wọ́n ti kọ́ everybody. nígbà àfọ̀rọ̀lẹ̀ sọ̀rọ̀ díẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. mama àwọn ọjọ́ wọ́n ti wọnú bólà wọ́n ti kọ́ everybody èmi gan mú fẹsẹ̀ fẹ́ ni Ọlọ́run máa. ọjọ́ wọnú bólà àti à. aláì máa. ẹ pé kí ló ṣẹlẹ̀ gangan. ọ láwọn CDA lọ́lọ́ fún ọ lọ́wọ́ màmá. gbogbo ọmọ tó wà nù bólà ṣubí ni wọn màmá. àwa ṣubí. aláṣọ orí kan tí ì sọ fún ẹ ìwọ ló ń fáwọn ọmọ ṣubí yẹn ní ṣáàṣì ìsọ fún ọ pé ṣé ìdẹ̀tí náà ṣe nǹkan tí èèyàn kan sílẹ̀ lọ ń ṣù sọ́dúnpá ti fàṣẹ yí wà báyìí. àyálà mo ti sọ fún ẹ ti pẹ́sẹ̀ gbogbo àwọn ṣúbì tí wọ́n wà ní bọ́ọ̀là ìṣẹ́jà lé gbogbo wọn kú òun bẹ́ẹ̀ má yẹ kí wọ́n polówó ẹ jẹ́ kí wọ́n á pù gangan. ẹ ó yá mo fọ́ bí gbá mo tún yá bí àwọ̀ nísìnyí báyìí police station wo ló ti wá kó wọn. wọ́n ní pankẹ́rẹ́ police station. àwọn ọlọ́pàá pankẹ́rẹ́ police station ló wá kàn án tí a. wàláì màmá. nǹkan tó bá ṣẹlẹ̀ ní pé ọ̀rọ̀ sí ìlú ẹ̀. Really? Oh God, I knew this was going to happen. Really? But boy, you go, Gosha. Oh, la. Boy, you should be fine to buy to go. Really? Oh God. What was so light and the river by? That's so enticing. Babes. Oh boy, see how dejected he looks. Now, it was no more corny. With a boy, you're more Niger, don't be seen Niger. All opportunity will travel out. Yes, you have a family here in Niger. I don't want to out of hustling now, Next thing, I decide láti ṣe kíni okay, kẹfẹ́ ra yín, I decide láti okay kó ń bá ṣe ìwé ò tí tẹ̀ lọ́wọ́. Wọ́n ti ń ṣe lọ. Wọ́n ti ṣe lọ, ó tẹ̀ ti fẹ́ jáde. Wọ́n ti send letter sí pé very soon. Pípa ẹ̀ máa jáde, tó ti bẹ̀rẹ̀ sí jubilate kalẹ̀. Mi mọ̀ kó tó lọ ṣe wèrè ààrẹ o. Wọ́n pè láti dín pé ya ọmọ ààrẹ ọmọ ìyá. The next thing, ẹ kọ̀ wọ́n pé kí ọkùnrin wọn ti balẹ̀. Wọ́n ti fún òun ìkàn tí tẹ̀ wọ́n lọ́wọ́ ni pé òun fẹ́ ààrẹ àwọn family o. Orí àṣọ sọ fún ọmọ yìí pé ó ti marry sí Nàìjíríà. Kò sọ tẹ́lẹ̀ kò sọ fún ló bá sọ fún tẹ́lẹ̀ ṣé yẹn máa gbà ni. Okay, ó ti wọ́n tó ti ṣiṣẹ́ dé angle yẹn. Bóyá sọ fún pé òun fẹ́ lọ sí Nàìjíríà, òun fẹ́ lọ wọ́n family yẹn ni pé ó ti marry. So ó ti ní family ní Nàìjíríà. Ó gbọ́dọ̀ jẹ́ kémi mọ̀ èmi wá invest lẹ̀ lórí. Ló bá ní pé ségobe lọ. Àti padà wá ó wá dogun fún. Kò wọlé mọ́, wọ́n jẹ́ kó wọlé. Wọ́n padà wọlé through ọ̀rẹ́ kan tó ti meet tẹ́lẹ̀ bọ̀ sígbà tó máa délé padà ìyẹn ò jẹ́ kó wọlé. Gbogbo nǹkan tó ti invest fún ní ọ̀hún
ìyẹn ti seize everything. Now ilé àwọn tó yẹ pé wọ́n mọ̀ pé okay tóun bá kọ́rọ̀ ọjọ́ mi báyìí o òun máa lọ tọ́jú wọn ní Nàìjíríà ni o. Now that's no longer possible. Ó ti lose ìyẹn ti jáde nsìn. I mean kò gbọ́dọ̀ jẹ́ mi mo ní irú opportunity yẹn mo lè rìn kí tó báyìí now no. Kí ni wọ́n máa ṣe? Kí ni mo máa ṣe? Ṣé èmi máa sọ fún pé mo ní family ní Nàìjíríà láíláí. Mi ò lè sọ pé mo ní family ní Nàìjíríà náà. Ọ̀rọ̀ wo là ń sọ yìí? No, this guy messed up. Pẹ̀lú bóyá fine tó. No. Mo understand pé mo ju lè lé o. Yeah, but the tó ṣẹlẹ̀ real life wọ́n fi ń ṣe film. Yes. Yeah. Bó ṣe ń sọ tó ṣe ń ká ẹ lára yìí. Ṣé nǹkan tó ń sọ sìn ni wípé tó bá jẹ́ wo lo travel bẹ́yìn ò ní padà wá even tó bá jẹ́ pé mo bímọ síbí báyìí. Understand. See, because ọ̀rọ̀ tó sọ yìí ọmọ ẹ̀yìn ọmọ tó bí. Okay, now nígbà ibi tó travel lọ tí o bá rí ọ̀rọ̀ kójọ báwo náà ṣe fẹ́ tọ́jú ọmọ owó náà fẹ́ rí náà fi tọ́jú ọmọ yẹn. Okay. Now what I need if you go to Rome you act like Romans. You haven't even answered my question. What's your question? That tó bá jẹ́ pé wo ló lọ. Okay. So o ní sọ pé o ní room. No mi ò má mix it up. Naturally kò ṣe nǹkan tí mo máa let out. It's not a cat I can let out of the bag. But in your own case, your case is different, you know. Because because it's you know. Your case is different, totally different. Yes, I know how to handle such. Yeah, no, it's horrible, but then so tó bá travel nísìn kí n má expect ẹ padà mọ́ àbí. Nǹkan tó sọ nìyẹn because ilé ìgàn ọmọ is not even obìnrin yẹn ọmọ àwọn ọmọ ẹ̀ ṣé kàn kú ni. No. Don't get me wrong. You have to be smart. You don't work hard, you work smart nowadays. Now, because of pé kíní yìí idán ni, òun act ni. So you have to assignment the story ebudo pé. That's what I'm saying. It gets to a certain time mo pé. So tó bá wá jẹ́ wá wá fi mí sílẹ̀ lọ́rọ̀ kan. Yeah, I mean in your own case, I will never. Of course I have my way. I'm in love yàtọ̀ Sarah. In your case, I love you so much and I can't joke with you. You know that. Tunji. Yeah. I hope so. Come on, are you doubting me? No, mo kàn hope ni pé kò ní ṣẹlẹ̀. Kò lè ṣẹlẹ̀. Okay, jẹ́ ká tẹ̀ gbé yẹn tí. Ọ̀dọ̀ mọ́ mi nǹkan. Oh, that. Next month ìgbà wo tún ní báyìí. Okay. Then we'll schedule it for. The week is very busy. Okay, fine. How about we do maybe one of this weekend, maybe third week of this month? Is that fine? That would be like 24 to 26. Yeah, 24 to 26. Yeah, 24 should be like say Friday. Friday. Yes. It's not should be Friday. Friday. Yeah, Saturday. So we could do 26, 27. Mommy. Time. Oh yes. So I'm going to leave the little. Okay. We'll do that. Fimi you need part 2. I'm going to share part 2. Last guy, shut up. Ọ̀gbẹ́ni kí ló ṣí ẹ. Ọ̀gbẹ́ni kó lórí kọ́ owó lẹ́sẹ̀. Pápá kò lẹ̀. Kò lẹ̀ nà. Bẹ́ẹ̀ sí màá bá òṣèlú tó ń sọ ẹ́ máa ń kórè. Sọ́ọ̀ kò lè lọ. Báwo ni àwọn ọmọ yóò jáde? Óyá ẹ ti lè kí n. Ìyá mi lájú ẹ̀. Ẹ tún pè. Bẹ́ẹ̀ni má lọ. Ìyá lájú ẹ̀. Ọmọbọ́lá. Ìyá bẹ̀. Àbá mọ́nítà bíbí yóò ti yẹ yìí. Ó wà á ní kò sí bẹ̀rẹ̀ sẹ́yìn. Sílẹ̀ bọ́là. Àwọn níbẹ̀. Sílẹ̀ bọ́là ó mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ṣe wíwọ́ ti fi wọ́n ti ń bá ẹ̀sìn àwọn ọmọ là ń dúró de má bàa parọ́ fún wọn. Lẹ́bù ti wà á lẹ̀. Iṣẹ́ àti
ọmọ ẹrù. Orí kele ní sùúrù ìjọba sórí kele níta ló wà bẹ́ẹ̀ níta mi pò. Mo mójú mi débẹ̀ mo gánná ní aláyé yẹn ó jì sápò ó jì sọ ó jì sí gbogbo ó ti yẹ. Ó tàn àbòkù. Ó ti tàn. Okay, Tunde, you know say you fuck up. Last week ike tí mo fún ẹ mílí ló wà ń bẹ wá dé wá ń sọ fẹ́ mi pé táwọn. ẹ wá oníwèrè pátá òjẹ máa ń lò fún mi oníwèrè gan. ìwé mò ń bẹ ṣeré ni. màá wọ ọmọ ìlọyà mo ṣe màá wọ ọmọ ìlọyà. Tunde kí ló máa ń ṣàlẹ́ Tunde bọ́lá òbí máa fara balẹ̀ jàre gbogbo òkú ẹ ló máa ń mú kíkọ lóbi ògùn. Àbá ìṣeré ìlà ó yá fara ìyá ẹlẹ́ Tunde bọ́lá. Kò ségèlè. tó bá dá ọ̀la wáyé ná kiri. ọmọ ogun máa ṣe bẹ́ẹ̀ àwọn làbí ti bá wò. ó tó dáwọ́ làwọn olóyìn burúkú ẹ̀ sì máa lọ báńkì wá sí lọ káàsì aláìní gángan yìí ló ṣì yẹ. Tunde bọ́lá yóò tó ṣe báyìí ọ̀la báwo o mọ̀ pé àwọn pípọ̀ yẹn lọ sí báńkì lọ blọ́ọ̀kì gbogbo. oníṣẹ́ ibùgbó ṣe wàhálà kí tó yẹ kí. ó yá ìyá yẹn tẹ ilé ara ẹ mú wọ́ kéyìn rò níjà rìn. ẹ bá gbàgbé 60-40. kí ló ṣe èèyàn bílíkì níbo lè lè tiwa ọgbẹ́ni kí ni bá. wà á bá Tunde bọ́lá kí. ó yà á ti lọ. Ìkòyè yín afẹ́fẹ́ sáyé lọ síta kò yé yín ká pẹ̀lú alẹ́ ṣeré bẹ́ẹ̀. Àwọn ẹ̀ ṣàkóso sórí. Ẹ̀yin ni mo lọ bá àwọn nǹkan tí mo fẹ́ ṣèkẹ́ jẹ. Ẹ má wọrí gbogbo ẹ̀ la jẹ àmọ́ àwọn kan fẹ́ gbó sórí ó ti yẹ yín ká kọ́ gbá lé yín. Ẹ̀dọ̀tún wá ń kọ́. Ẹ̀dọ̀tún ọmọ ti ṣàgbó yìí oyún tó gbé lálẹ́ àná nípa ti alẹ́ àná. Ó ti tu àbáyé. Ọkọ̀ ọjọ́ ojú orí rẹ̀. Ẹ jẹ́ káwọ́ sáré lọ gbó sórí ìta. Mo lẹ́yìn náà lọ sọ pé ilé yín àbẹ̀ gbóòórùn lẹ́mẹ̀ẹ́pọ̀ wọn ní àwọn kan ká mọ́ fa agbó ká mọ́ ṣe ogun ẹ̀rù rẹ̀. Ẹja rìn sí gbòòrò. Ìkòyè yín à ń ṣáàkì à ń para. Ẹ wá má pè é. À ń ṣáàkì. Má ti ṣe tọ́kẹ́ tó dé. Àti wàhálà yìí ò da ìjọ̀gbọ́n yìí ò dẹ́dẹ́rùn. Ìbẹ́yìn lẹgbẹ́ já wà ká mi mọ́. Ó ṣe àbẹ̀dẹ̀rù kó máa bá mi lójijì. Ìbá mi lákọ̀ọ́lákọ̀ ni mo wà bíbọn. Ọmọ èmi ọmọ ẹ̀kọ́ mi lágbà nígbà ìṣe yìí ọ̀dà olùsàrí ìlàjì kò sí pé. bára yẹn ṣe ń ṣàdúrà fún òkú ọ̀run làwọn òkú ọ̀run kan ṣe kí ni wọ́n ń ṣàdúrà fáwọn ará ayé náà ọmọ yìí dẹ́hùn lọ́jọ́ ṣé káwọ́ pààrọ̀ àwọn ará àdúgbò rà wọ́n mọ̀ bá ti sí. wọ́n sì kọ àmàlà àbátúbátú wọ́n sì kọ ẹ̀bà wọ́n kọ sẹ́mu mo jẹ tó pèsè ní ta. bẹ́ẹ̀ tí ẹ rí torí ẹ̀ ṣe pàtí hàn. torí ẹ̀ náà ló ṣe fẹ́ bàǹbàǹbàǹbà olóúnjẹ ẹ̀yà. o ti rò kankan àbí fọmọ gbòòrà. yóò sí bẹ́ẹ̀ o. mo bá ti fọmọ gbòòrà yóò máa ń nọmọ wọn ni. ó tiẹ̀ dá bẹ́ẹ̀. mo bá ti sẹ́ ìkọ̀fọ̀ kò mọ́ lórí. yóò sí bẹ́ẹ̀ ọmọ yẹn bí o. ayọ̀ honey ọlọ́dẹ ewúrẹ́ mi àwí máa jẹ. àsọ̀rọ̀ máa ta What is it now? Babes, you know what? I want us to play a guess game. Can you just guess? You know I'm not good at guessing, so go to Oh, this is not going to be fun. Okay. Okay. Yeah. It's in brown and blue. There's a contract somewhere. Or try again. A visa. Okay. That's right. We're better. You're paying me. Babes. Okay. Finally. Wow. My visa is out. Thank you. I'm so happy for you. Yeah, I'm happy for me too. How are you? Wow. Man, nígbà tí mo kọ́kọ́ fún mi báyìí tí mo ṣí nǹkan ọ̀gbìn man. Yes! Damn! I made it! I'm so excited. So,
ìgbà wo wà ní ilé lọ báyìí? So. In fact, pẹ̀lú ti lílọ yẹn, you know, Ajayi said something. Also for me about 3 weeks ago, this is actually the best time to travel. That the open window now be only might disturb. It means that 3 weeks grace. Let's be like 2 weeks ago to solve me. So next week I have to leave. No, babes, wait. Wait, hold on. We're traveling next week. See, babes. It's not just like that. Next week. It's really not what you think. Tí o bá ṣe explanation tí wọ́n náà ṣe fún mi ni. Mi ò dẹ̀ ní kò ní dá bí ká ṣe gbogbo àdúró wàhálà ìtàn wáyé pé at the end of the day, wọ́n wá lọ lé mi padà. Wọ́n náà ṣàmọ̀ pé lílọ tí mò ń lọ fẹ́mi àti ẹni. And you know what? The good thing about it is this. Mo pa máa ń gbọ́ story àwọn tó máa wọlé tó máa dá padà. And because he said this particular open window is a good one, tí mo lè move on. Coupled with the fact that, I'm going for us. The good part to the story is that Olóhun ti ríṣẹ́ kan kalẹ̀ fún mi. So as soon as I should débẹ̀, my person máa ṣiṣẹ́. Soon enough, máa ṣe ìwé tí wọ́n náà fi wá join mi. ROTIMI mú tiẹ̀ rárá next week. Babes, you know I'm doing this for us. You trust me, right? You know I'll climb the mountain for you. Do you believe me? Together forever? Come. Yára! Mami! Kí ló dé ọkọ mi? Mami, ayé wa ti dáa. Ẹ wo, ọwọ́ ilé mi ti jìrọ̀rùn. Bí mo ṣe jẹ́, ṣé mo bọ̀ dá ìtàn? Mo mú ìkànjọ sí kọ́pà. Ọ̀dọ̀ mo ti ń bọ̀ ní ìsìn. Mo wá ṣàlàyé fún wọn pé mo ti rí pé result mi ó ti jáde o, ó dẹ̀ dá o. Èkó ni mo mú first àti second choice mi o. Wọ́n ní kí n bá wọ̀ọ́rì pé a máa mú lọ sẹ́kọ̀ọ́. Ó tó ṣe pé dájú àwọn máa fún mi ní scholarship kí n kàwé mi. Kọ́lásífù. Èwo lẹ̀ ń pè ní kọ́lásífù? Yára ẹ máa ṣe bí aró oko. Ẹ̀kọ́ ọ̀fẹ́ ló ń pè bẹ́ẹ̀. Ẹ̀kọ́ ọ̀fẹ́? Bẹ́ẹ̀ ni. Ní kọ́lásífù? Bẹ́ẹ̀ ni. Èmi nìkan tán. Màálù tí ò ní rù. Ọlọ́run máa lé sí i. Ọlọ́run ti rí mi lórí ìgbà bẹ́ẹ̀ o. Yára. Àmọ́ kútù ni. Èso wàá fèmí nìkan lẹ̀ ni. Ìyá rẹ̀ tún bẹ̀rẹ̀ nu. Kí ni ṣé mo fẹ́ lọ kú lọ́hùn ni? Àbúrò mi sáwà mi báyìí. Èmi náà dé máa wò yín. Àbúrò rẹ̀. Ṣé o mọ̀ pé ojú olójú ò lè dàbí ojú ẹni? Ọmọ àbúrò mi ni tó bá pọ̀ wọn lé wọn ní ìsìn nǹkan gbogbo ẹ̀jẹ̀ èmi nìkan. Kò lè sọ bẹ́ẹ̀, màá bá a sọ̀rọ̀. Ó máa dúró tì yín. Màá máa fi kọ́ rẹ́ sí abẹ́rẹ́ kí n kàwé ni. Mo fẹ́ kàwé. Kí wàá ní gbogbo wàhálà mi láti lè jọ ẹ̀. Mo dúpẹ́ o. Ọlọ́run mo dúpẹ́ o. Ọlọ́run sì mọ bá àlọ́tọ̀ náà lọ́wọ́ o. Ẹ wò ó tí má ti débẹ̀ tí mo kàwé mi tó wáyé tí mo tó lẹ̀ kó sẹ́ni lè máa wò máa bẹ̀rẹ̀ fún àràtúndé ó ṣe àwọlé ṣé ìyá olùdí ìyá lọ́yà ẹ máa gbé ilé báyìí èmi máa wò ni o. Òótọ́ sí èyí lè wà mọ́ ṣe báyìí. Ń bọ̀ náà mo fẹ́ dọ́dọ̀ ìyá jẹ́mi. Oúnjẹ yìí kọ́ ní pamí. Obìnrin pèlè ní ilé. Ẹ má pọ̀ o, má pọ̀ tí wọ́n pé bí ti wọ́n pé oúnjẹ ìlú ọ̀ ní. Àwọn ọmọ ṣe mọ̀ ṣe ń bọ̀ bá débi ọ̀hún lọ. Olóògùn dúpẹ́. Ẹ lè ṣe lórí. Just look at me. I'm strong and healthy. But why? Why do you love me so much? It's you. Oh, my opinion. Mi ò tí meet àwọn òbí ẹ. Without anybody's consent. Just by ourselves. We did it. With you. Why?
Richie, you give me life. You give me all of your kidney. Latunji, it's okay. I intentionally did not allow you to suffer our parents and include our parents me. Because I want to discourage you. Lóòótọ́ ni mi ò tíì mọ ẹbí ẹ, ìwọ náà ò dẹ̀ tíì mọ tèmi. But I believe in you. Mo dẹ̀ nígbàgbọ́ pé tó bá jẹ́ pé mi ni mo wà nínú ìṣòro yìí, you won't leave me. You will do same. Okay, ṣebí ìwọ ló ti wà healthy, tó nù ẹ́ ń dùn, you're fine and all. Would I rather have you dead? Ṣebí kidney ni. I am fine. I am living fine. Our medications tó bá kàn yẹ ká máa take, we take them. We are good. You're good. I'm fine. So, inú mi dùn pé o wà láyé, o wà láàyè, o wà lálàáfíà. It's more than enough. Okay, so what do I stand to gain if I lose you? I'm glad you're happy. We can talk about it. And look at you. Where now? You are no longer on a sick bed. Yeah. Well, if anybody had told me that the total stranger I had met that very beautiful day would keep me alive for a day, like I can't believe you give me your... Okay, babe. I am no longer a stranger, okay? I am going to be your wife. Yahweh. I'll be sure for family money. I'm using this opportunity to tell you that it's together forever. Yes. In this life and thereafter. Life beyond. Thank you. Thank you. I can't believe we did it. Yeah. And I'm glad we did it all by ourselves. I'm using this moment to promise you that you'll forever be my baby. Yeah. I can't wait to pop the question. I will not soon. Will you marry me, my love? My one and only. Yeah, honey. I'm out. Babe. Yeah? Shit. Yeah, I got it now. Boko tó lọ, ó lálàá kan tí mo lálé ni. Mo ti gbàgbé kí n sọ látàrí. Wait. That will have to wait. We have to mad it, sugar. Mo lè tún ti gbàgbé kó. Please. I'll see you when I come back. Ó bá tiẹ̀ dẹ̀ jẹ́ kí n try kí n ex. When I come back. Tí wọ́n ń sọ yẹn náà, programme wọ́n ní pé nínú owó àti obìnrin, èwo ló wà important jù, èwo lè lọ́ máa mú. Wait. Oru question wo ni ẹ? Lákọ̀ọ́kọ́ náà àwọn tó béèrè question orí wọn ò pẹ́. Yeah, I mean, let's put gender aside. And you and I know now, pé àtẹ̀kọ́kọ́ bíyàn sílé ayé báyìí gbàrà. Kí ló need? Owó. We don't need money. Money is more important now. Wọ́n lè máa béèrè pé owó àtobìnrin ìwọ ló wà important jù. Hello. Okay. Yeah. Now, tí wọ́n bá wá sọ pé kí ìwọ Látúnjí o, kó choose between iṣẹ́ tó ń ṣe ń sìn àti èmi tó fẹ́, kí ló máa choose? Wait. What kind of question is that one? Láàárín ìwọ àti iṣẹ́ tí mò ń ṣe jẹun
Hello. Hello. Ká sọ pé mi ò sí ńbẹ̀. I mean, vice versa. Láàrin mi àti ẹ. Kí ni response ẹ máa jẹ́ tó bá sọ pé okay o, wọ́n béèrè question lọ́nà? Of course, mo pé mo ní reason tí mo fi ń béèrè. So, I need an answer. No. Ó yẹ kó ti mọ̀ already. You should know. Ìwọ ni mo máa pick first. No. Nǹkan tó kọ wájú sẹ́nìkan, ẹ̀yin ló kọ sẹ́lòmíì. No, láàrin mi àti ẹ. Ojú Ọlọ́run tó náà. Kò sí. Look, let me tell you something. Tí mo bá wà in a position láti choose iṣẹ́ tí ó fún mi lówó jẹun àti láti choose the war, you will be the first thing I'll choose. First thing on my mind, because you know what? Bullshit, oh, if I have you, I have money. If I have you, I have love. Once I have you, I have love. Once I have you, I have life. You know? Wait. Tó ti lọ. Ìgbà tí mo pọ̀ wá kílé tó pè mí. Mo fẹ́ pè yín ni torí kò kì í ṣe ọ̀nà kan ló ń dá ṣiṣẹ́ wọ́n pọ̀ so mi ìfẹ́ kẹ́ dámọ̀ ọ̀nà kan. Irọ́ wo bí ìyẹn ò mọ́tà jẹ́ kí n sọ ọkọ fún ẹ. Ẹyọ kọ̀ọ̀kan la máa ń yọ ẹsẹ̀ lẹ́kùn. Tábàtì ẹ̀ ti kọ́kọ́ rọmọ bólà yẹn mu a máa padà wá máwọn tó kù. Ọ̀rọ̀ yẹn sọ ẹ̀dẹ̀ rí yẹn náà sọ bọ́ èmi ò fẹ́ kẹ́kàn mú bẹ́ẹ̀ yẹn ó ti yé yín ṣe rí nǹkan tẹ̀ ń wò lẹ̀ ìbọn ló wà nù ẹ̀ ìbọn ló wà nù ẹ̀ bó ṣe ń wò yìí adúrólé ibi tí wọ́n gbé sí ibẹ̀ ni mo ti lọ gbé wọ́n ṣe wàhálà tó bá débi ọmọ bú sí gbé ọmọ ṣe gbé wá fẹ̀yìn ẹ má wọrí ẹ má mú ẹ má rush èkó gbá girigiri ẹ̀yìn máa mú ṣé rí gbogbo inú bólà tó wà lágbègbè pátápátá gbogbo ẹ̀ ní ìbọn wà àṣà ní bólà tí kò ní ìbọn lọ́wọ́ oríṣẹ́ ọmọ gidi ló wà lórí àkìtàn àwa táwa lákìtàn gan àkíṣe èèyàn lásán ojú orí èèyàn lẹ́ ń wá nínú bólà ẹ máa rí o ríìlì kódà kó jó dìde èèyàn sí àwọn bólà wọn gbọ́ kankan àwa tá jíyàn gidi nù àwọ́pọ̀ wọ́n máa lẹ́bùn ní. Sórí ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ jọ try má jẹ́ kí anybody mọ̀ nípa ọ̀rọ̀ ọmọ Bọ́lá torí tó bá lọ fúnra pẹ́rẹ́ ó máa sá lọ adèlè má lè rí mọ́. Ká ṣe ńláńlá ká ṣe kí ni ká gbéra tán gbàrà fẹ́ kú olókè lóko lè fò ká máa já mọ́tò gbà ká bọ́ sí títà já mọ́tò gbà ká ṣe yìí. arábìnrin ara nítorí pé ń bọ́ ọ̀rẹ́ ẹ̀ ń du ọkọ. What? Mi ìrún wọn ṣẹ́ mi ìmọ̀ ẹni criminal kankan rí mi rí criminal rí láyé mi ìmọ̀ anybody rí mi rí èèyàn kankan ṣẹ́. Òun ẹni kankan ṣẹ́. Bẹ́ẹ̀ ni mà. Òun ní o mọ criminals kankan rí. Bẹ́ẹ̀ ni mà. But àwa ní àwọn evidence
tó fún wọn pé truly o mọ àwọn guys yìí. Yeah, cause mo rí àwọn pictures tó wà tí wọ́n jọ yà. Ibi tẹ́ ti ń flex káàkiri, ibi tẹ́ ti ń jayọ lọ́ba káàkiri, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wọn. So I better kó so tọ́ fún mi. Kó má bàa lọ pẹ́lẹ́ wọn bí ọ̀bọ̀n bí báyìí. Èmi ni mo rán àwọn pípù yẹn mo mi ò kàn rán wọn débi tó lórí burúkú wọn jíṣẹ́ dédé mo ní kó bá mi kàn gbé àrà kókò bá mi ṣàkárà ẹ̀ ni mi ní kó ṣe kókó fún ẹ ṣàánú mi. Ok, ìwọ ló ní pé kọ́ kidnap ẹ̀ right? O ní pé kọ́ pa kọ́kọ́ ṣàkárà ẹ̀ ni. Ìwọ àti ọ̀rẹ́ àbí ṣé owó tí ọ̀rẹ́ gbé fún ẹni tó fi lọ fi kidnap ẹ̀ òun ló gbó fẹ́ tó fi kidnap ara rẹ̀. Pẹ̀lú mi ò kókó pa ẹ̀ kò tí ẹ láì dí ẹ̀ mo ní problem 600,000 ni ó dẹ̀ sọ fẹ́ fún mi òun náà dẹ̀ ní problem ni ó mọ ẹ̀ lọ́mọ yẹn fẹ́ gbọ́kọ mọ́ òun lọ́wọ́ ni mo kò ṣe ní káwọn boys ẹ̀ kókó bá mi ṣàkárà ẹ̀ mi lọ́wọ́ ṣẹ́. O ní pé kàn ṣàkárà ẹ̀ ni but a rí 150,000 naira alert kan tó ṣe sáwọn pípọ̀ yẹn kí ni 150 yẹn wà fún? Mo kò fún wọn kókó fi ṣàkárà ẹ̀ ni. O fún wọn ní 150,000 naira kó fi ṣàkárà èèyàn. Ṣé ọ̀pọ̀lọpàá ni mí? Mo dẹ̀ ti deal pẹ̀lú àwọn criminals lọ́pọ̀lọpọ̀ ní Nàìjíríà. An average of Nigeria guys say pé ó jẹ́ criminal so bá fún ọ ní 5,000 naira péré kó lọ ṣàkárà èèyàn ó lè pa ènìyàn wọ́n tó kọ fún 150,000 naira ṣé o ready láti sòótọ́ fún mi báyìí wọ́n tún nǹkan tó ń sọ ní ìsinsìnyí like o ṣe ń beat around the bush no o ti really sòótọ́ fẹ́ mi. Mi ní kó ṣe kókó mo kò ní kó bá mi ṣàkárà ẹ̀ ní mi ní kó ṣe kókó ẹ̀ ṣàánú mi ọmọ. mo rí pé o fẹ́ kó n bí báyìí èmi ti ṣe ọmọlúwàbí pẹ̀lú ẹ̀ but o ready láti jẹ́wọ́ fún mi o máa pẹ́ ń bí. Officer ẹ jọ̀ọ́ mo ní another 150,000 naira tí mo lè transfer sí láàrin mi nìkú láàrin mi àti yín kẹ́nìbọ̀dì máa mú ẹ jù ẹ ṣàánú mi ẹ help mi. 150 fún èmi. pátápátá máa dá sí. So o ń bribe mi nìyẹn o. Rárá mà. Náà mo mọ̀ pé criminal gidi nìyẹn. Ọ̀daràn ni will you shut up? Ọ̀daràn ni ó dẹ̀ máa jẹ ìyà nǹkan tó ṣe ní 150,000 ṣé ló pé mo tẹ̀lé àwọn ọlọ́pàá tó máa gba bribe ni? No, I don't do that. Wà á pẹ́ bí báyìí nonsense.